sì yí ọ lára àwọn afáàtú sàlàyé kalẹ̀ pé bẹ́jẹ̀ bá yí ọ lára tẹ́jẹ̀ yẹn ò bá ti pọ̀ lápọ̀jù bá láì fi kírun dípò tó fi mọ ru ìrún bọ̀ wálé wá kí àti pé ìsìláàmù wá kà wá kún kọjá kí àwa náà máa wá fira wá ṣeré lẹ́yìn bẹ́ẹ̀ wọ́n fẹ́ ká jìnà sí pé àgbọ̀dọ̀ nìyẹn láà nígbẹ̀ àgbọ̀dọ̀ kó ìnira bá ẹlòmíì bí wọ́n ṣe fẹ́ kí àwọn táwọn sọ dúkìá ọdẹ náà ká má kó ìnira bá àwọn ènìyàn ọ̀lẹ́ dáadé ní sọ́kọ́ búyàn tàbí kọ́ sọ̀sọ́kùsọ̀ sáwọn èèyàn tàbí kọ́ ṣépè láwọn èèyàn tàbí kọ́ tàbọ̀ níbi tí ò ti yẹ kọ́ ta tí ó lè fa àkóbá fún àlàáfíà ẹlòmíì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú nǹkan báwọn lábẹ́ báyìí àgbọ̀dọ̀ jalè haram ni àgbọ̀dọ̀ sọ̀sọ́kùsọ̀ ayọ̀ pé àwọn ọdẹ kíni àwọn nù sọ̀rọ̀ tí ò lè tẹnu tiwa jáde níta bá sọ asọ́gbé ni kíní kankan rárá gbogbo ibi tí mùsùlùmí bá wà ní òfin Ọlọ́run bá ti ń dè wá torí kò sígbà tá a mọ̀ tá a lọ pípọ̀ ó ti sojú wa rí àwa báwa ṣe kéré mọ̀ ìyá àti ẹni tó lọ́ọ̀gbẹ́ ẹyẹ ni ó mú nínú odò ló bá kó sódò lómi bá gbé lọ ìbọn ti bá yẹn rí tó sì kú tó ti bẹ̀ tó kú ẹranko ti pààyàn mọ́ yẹn mọ́ wa lójú nínú ìgbẹ́ gbogbo lè ti fi wá yé pé ó fi yé wa pé àṣé ibikíbi tá a bá wà ní gẹ́gẹ́ bí mùsùlùmí ìwà mùsùlùmí là á mọ̀ hù pé ó hàn lè ká wa mọ́ ẹ wà wọn tó ń sọ́de ní sàwọn náà bẹ́ẹ̀ njọ́ míì njọ́ tí òòrùn kan lọ́wọ́ kó yá kódà ẹnì kankan lè má fọ́ kan ó lè má jẹ́ ó lè ló pa ó lè má ṣe kankan àsìkò dandan ni ká máa sílò kalẹ̀ pé ó mọ̀ lè yá lábẹ́ ó lè yá dandan ni ká máa múra de òfin ẹ̀sìn wa bákan náà àwọn tí wọ́n ń dẹ̀gbẹ́ lélẹ́yìí bá wí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ẹlòmíì lè jọmọ skul ẹlòmíì lè wà ń bi iṣẹ́ ẹlòmíì lè jó ṣiṣẹ́ akọ́mọ àbí iṣẹ́ ọ́fíìsì yóò wá kalẹ̀ gbọ́ ọlùdé níbi iṣẹ́ tó kún fẹ́ lè dẹ̀gbẹ́ yóò fi ẹ̀tọ́ ojúlówó iṣẹ́ rẹ̀ kalẹ̀ láì ṣe yóò ní kò bọ́ lọ sẹ́yìn wá àfẹ́ bẹ́ẹ̀ torí iṣẹ́ ọ̀ràn èèyàn àìfẹ́ kí iṣẹ́ míì tí ò bá jọ̀ràn yẹn kó di lọ́wọ́ káfí ìṣirú àwọn ìṣesí báyìí àbíkẹ́ lómi ní sikọ́lọ́wọ́n bá bùn ní hajj àsìkò tó wọn fẹ́ kó lọ hajj tó ó wá jẹ́ púpà tí ó lọ sí ìgbà tẹ́ńtẹ̀gbẹ́ ni ìnìlọ lọ́dún yìí ìgbẹ́ yóò wọ̀ ọ̀dẹ́ lẹ́yìn mi n ò tí ì pàgbẹ́jẹ rí ó dọdún tí mo kí n tó lọ ká má ṣe bẹ́ẹ̀ torí pọ́nrán yẹn tó lọ́n lélẹ́yìí èyí tó ń ṣe yípo eré ara rẹ ni ṣùkà fi èsì bákan náà àyè máa fi nǹkan ìjà ṣeré nígbẹ́ bákan náà àwọn ọdẹ ilé àyè máa fi nǹkan ìjà ṣe ká máa kọjú ìbọn síra wa àbí ká máa sí àdá sókè àbí ká máa sí kùmọ̀ sókè àbí àáké àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká pé à ń bára wa sáwàdà ànábì kanlẹ̀ wọ́ọ̀nù wa síríọ́sì bí a ṣe lé ìbò ó kìlọ̀ fún wa pé gbogbo ẹni ó bá gbé nǹkan ìjà sókè sí ọmọ ìyẹ́ kódà tó bá ṣe pé ọmọ ìyá bàbá kan ìyá kan lọ́ba náà ọ̀bẹ sí ọlọ́run bá ṣe é ànábì ní màláíkà wọn fún lu ẹ lépè ni torí pé ó ṣeé ṣe ṣètánì ọ̀lẹ́wọ́lẹ́ ọba ṣe é ṣètánì ọba gun ọ lọ́wọ́ ní ọba gun lànàbì sì ṣe léwọ̀ torí náà kọ́ káwa tí à ń dẹ̀gbẹ́ wa àti àwọn ọ̀dẹ tá à ń sọ wa ká wo nǹkan ìjà yẹn kọ́ pé kì í ṣe nǹkan eré ká sọ́ra fún un bákan náà kí a sì fi èsì wípé tá a bá lọ àrí ìyọnú àwọn òbí wa ká tó kú òǹlé ọmọ kì í kú òǹlé lọ ibì kankan láìsí pé àwọn òbí lè wá sọ pé ó dàbọ̀ bí jihadi ṣe tó nínú ẹ̀sìn ogun ẹ̀sìn bó ṣe tóbi tó a gbọ́dọ̀ gba ìyọ̀ǹda àwọn òbí bákan náà ló ṣe rí bí ìgbẹ́ dídẹ àbírú ìjáde wá fẹ́ jáde a jẹ́ kí àwọn òbí ó sọ pé máa lọ a gbọ́dọ̀ sí nǹkan lẹ́yìn wọn nísìnyí ní àsáré lọ́wọ́ parí a fẹ́ fi kún wípé àwọn mukhalafati wà ní kí ni àwọn kankan tí a máa ń ṣe òmíì tó pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àwa ò mọ̀ pé ó tako òfin ọlọ́run tá a sì máa ń ṣe iṣẹ́ wa la sọ pé ó dáa tó bó ṣe dáa tó yìí ọlọ́run bá ló pọ́n wa lé pẹ̀lú iṣẹ́ yìí ànábì ló pọ́n wa lé níbi iṣẹ́ yìí ni wọ́n ròyìn wa dáadáa yìí bàbá wa kan la bá ń di iṣẹ́ yìí níjọ́ kìíní àná níbi tí àwa tá à ń dẹ̀gbẹ́ bàbá wa kan la bá ń di iṣẹ́ yìí níbi níjọ́ kìíní àná níbi àwa tá à ń sọ dúkìá àti ẹ̀mí àwọn ènìyàn bí ṣe wá tóbi tó yìí púpọ̀ làwa máa wá sára àwọn kọ̀ọ̀kan tí wọ́n máa sábà ṣe mistake tí yóò jọ ntí ọlọ́wọ́n bá fara mọ́ àwọn mistake náà wọ́n ṣe yìí ó pín sí méjì àárí àwọn mi tó pé nínú àkídà láti bá tó pé àkídà wa ló takò nínú rẹ̀ ká máa sọ wípé ọdẹ dídẹ iṣẹ́ ògùn ni ọdẹ iṣẹ́ ògùn ni torí náà nǹkan bá wá fẹ́ síde àkọ́kọ́ rúbọ fún ògùn ká tó lọ mùsùlùmí kì í rúbọ haram ni o ẹ dákun ẹ jẹ́ ká gbọ́ra wáyé dáadáa mùsùlùmí kì í bá wọn rúbọ haramu ni kí ọba wọn wà nídìí ẹbọ tààrà àìbá wọn ṣe ṣírìkù tó bá ti lè wà ń díẹ̀ nítorí sọ fún wa ni pé èyí tó ń bá bọ̀ ní islam tẹ́lẹ̀ ọtí lọ́lífàì rẹ̀ pé abdullahi rẹ tó ń jẹ ọ̀jà abdullahi mọ́ ibi tó ọlọ́run jẹ́ lọ wà nísìnyìí tó ti pé olùwẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ tún múra padà ló ṣẹ̀ṣẹ̀ múra ṣẹ̀ṣẹ̀ rẹ̀ padà lójijì padà tó ká sọ́ra fún un
kò sí oògùn kan bì kan ọlọ́run ọba ni ọba tó ní gbogbo wa ẹranko tá à ń pa òun lónìí iṣẹ́ tá à ń ṣe òun lónìí ká mọ̀ wùlẹ̀ wọn déra wa káàkiri ẹlẹ́ẹ̀kejì àwọn kankan bẹ tá a máa gbé kọ́ra káàkiri tí ọ̀rọ̀ bá dé bíjà bá dé láàrin wa bá ń fa nǹkan mọ́ra lọ́wọ́ àwọn àpékun wa búra àwọn gbé ìbọn kalẹ̀ kó dá ìbọn kọjá pé bẹ́ẹ̀ lórí àbí kó dá àdá kọjá àbí kó fi kùmọ̀ kan orí àbí kó fi àáké kan orí àbí kó fi kéyìn pé òun fògùn búra tó mùsùlùmí kì í fi irú rẹ̀ búra o ànábì ní ẹni bá fi lè fi nǹkan mí ìyàtọ̀ sọ́lọ́run tó fi búra kó tètè túbà ní kó padà sójú ọ̀nà ó sì sọ fún abẹ́ àdìsí tọ̀hún ti muslim man kana halifan falyahlif billahi aw liyasmut bó bá ti fẹ́ búra fọlọ́run búra bó bá ti lè fọlọ́run búra gbẹ́nu ẹ̀ sọ́hùn káwẹ̀ tó láì fi ńláńlá ni ká fi ògùn búra àbí ká dábọ̀ kọjá àbí ká gé ìrìn jẹ bákan náà ká wá wọ àwọn nǹkan aṣọ kan tí a máa wọ̀ táwọn kan jọ̀ ní ọlọ́run ti ní kó máa dínkù sẹ́yìn pé ńgbẹ́sìn máa ń dàgbà sí i pípọ̀ nínú nǹkan náà ó máa lẹ́yìn sí i tẹ́lẹ̀ ń jọ̀ ó pe aṣọ kan ó pe aṣọ gbérí ọdẹ tí ó jásán tíra àtòwú ẹ̀yọ lára tó ń so gbogbo nǹkan bí máa lára báyìí wíwọ̀ ọrú aṣọ yìí ó tako àkídà àtàwọn mùsùlùmí torí pé Ànábì sallallahu alaihi ó tako ìdìsọ́kàn wa ó tako ara ẹ̀sìn wa yẹn tá a gbọdọ̀ jìnnà sí Ànábì sọ pé gbogbo ẹni ó bá fi lè gbé nǹkan kan kọ́ra tó gbọ́kàn lé nǹkan Ọlọ́run ó fi òun pẹ̀lú nǹkan yẹn kọ́ mọ yanjú ara wọn bí kéèyàn de òǹdè mápá mábàdí mọ́rùn kódà mi tún mọ́ so òǹdè mọ́ ọrùn ajá gan fún rẹ̀ wọn pè kó lè bá lágbára kíkí kan bá ṣe gbogbo ìgbé nǹkan kọ́ra yìí ká sọ̀rọ̀ fún un níta lè fi dípò rẹ̀ wọn ó sọ àṣàlàyé rẹ̀ fún wa ní ọwọ́ parí ní ìsìn àwọn afáàsì fún wa ní irú rẹ̀ tí ó fi alọ́kàn balẹ̀ ní ọ̀dẹ ni mí ní tá tí fi ń bora mínú tí fi ń mínú ní tí òjò ti kú ti pẹ́ nù Ọlọ́run ọba ni òjò ti kú pẹ́ gbogbo àgbàlagbà ẹ̀ ti mọ̀ wípé àìmọye ẹni tó yẹ pé gbogbo ń tá ń wí náà lóní lára ó sì padà kú níjọ́ tí ó sì ràn kàn ní ó kú tú ẹ pẹ̀lú ó fi hàn pé kèé ṣe nǹkan ẹni ń sọ wa tẹ́lẹ̀ káwa sọ̀rọ̀ fún tí ó bá fọwọ́ kan ẹ̀sìn wa Ànábì sọ fún hadisi ti baba Tirmidhi inna ruqa wat-tamaimu wat-tiwala shirkun ọ̀fọ̀ pípa kìnnìkan kan ló láyé kìnnìkan ló lọ́run kìnnìkan ló kú nbì kan ó wá wà nbì kan ló dé kìnnìkan ò láyé àfọlọ́hún ewé àtẹ̀gbò àti kìnnìkan tó sàpọ̀ wọn ò lágbára kankan bí tọ́lọ́run bá wà Ọlọ́run bá nìkan ní kẹjá dúró tì ká ṣọ́ra torí ìwádìí àti gbìyànjú àwọn àfáà nílẹ̀ Yorùbá wa wọ́n fi yé wa pé tá a bá kó ọ̀fọ̀ 100 jọ aláàgùn ká tó rí kan àtààbọ̀ àbẹ́yọ̀ kan tí ò ní sí ẹbọ ń bẹ àlàyé rẹ̀ ó ṣòro ó ṣe fẹ́ni tí ò bá yé wọ́n mọ̀ pé ebi tí mo kàn wí nìyí torí pé bẹ́ẹ̀ bá wò ó lọ ẹ bá pé à ń fi agbára tì sọ́dọ̀ kinní kan ìmọ̀ sọ́dọ̀ ewé tá a já sọ́dọ̀ egbò tá a wà sọ́dọ̀ kinní kan sọ́dọ̀ kinní kan bá agbára bá sì ti bọ́ sọ́dọ̀ ẹlòmíì ó ti dẹ̀ bọ́ so ká sọ̀rọ̀ fún àwọn ọ̀fọ̀ pípé àti àwọn nǹkan báyìí bẹ́ẹ̀ lọ lẹ́yìn bẹ́ẹ̀ ká di sọ́kàn pé àwọn ẹranko ńlá lè ò ṣe pa lásán wọ́n bá ti pẹ́ ẹranko ńlá láàfin ká ṣe tutù bọ́ọ̀ bá ṣe tutù yóò pààyàn yóò ṣe kinní kan kò ṣe tutù kan bí kan kọjá bọ́lọ́run ti kọ́ wa bá nábì ti kọ́ wa àdúrà rẹ̀ á gbọ́ níṣì ká tó gbé kinní kalẹ̀ insha Allah ta'ala ètùtù ànábì á gbọ́ tó ṣe pé yóò kó gbogbo nǹkan tán tí ó sì fi lọ́kàn balẹ̀ bákan náà ká gbà yí pé iṣẹ́ ọdẹ iṣẹ́ ẹ̀mí ni iṣẹ́ wàhálà ni ẹni tí ń bá ń ṣọdẹ ẹni tí ń bá ń ṣọdẹ kò ẹ̀mí rẹ̀ ò ní gùn àbíyàwó rẹ̀ ó máa kú àbáwọn ọmọ ó máa kú àbí ó máa bí àbíkú bá ti pẹ́ ẹnìkan nú gbó ẹnìkan wọn wà di yóò wá dálìjẹ̀nú yóò padà wá pa ọmọ rẹ̀ kódà bàbá ọdẹ kan yìí ń pọ̀ ló kàn pa àbọ̀ kéwù ló bá pa ọmọ rẹ̀ kò pọ̀ mọ̀ òun ló ń pa ẹnìkan ògbẹ́ ló wá di ọmọ mọ́ nílé wá dé ló wá gbogbo orú àwọn mọ̀tàkẹ́dáàsì báyìí àdìsọ́kàn báyìí ó tako bí ẹ̀sìn tiwa ṣe gbé kalẹ̀ kájẹ́ ká fi sí i òkà dáhàmà wọ̀ sọ́wọ́ òkà kúsanrí wọn kalẹ̀ àdébì kalẹ̀ kìlọ̀ fún wa tààrà ń pẹ́ ni wọn bá mi rẹ́ ni àwọn lèmi ń lò ilé kíní kankan ká sọ̀rọ̀ fún un bákan náà ká máa wá oògùn àfẹ́rí tí ó jẹ́ àparẹ́ oògùn tí ò ní fi rí mi táyà kò fi ní kápá mi gbogbo ọ̀pọ̀lọpọ̀ tá à ń fi ń ṣe àwọn oògùn wọ̀nyí ní ìwádìí fi yé wa pé ẹbọ pọ̀ ń di rẹ̀ púpọ̀ ju nǹkan tààrà tí wọ́n bá kó bí 2 mẹ́ta sí lọ́nà nǹkan bí 10 15 tó fi ṣe nǹkan míì wá jùlọ nítorí gbé kọ́ra tó ti gbà kó ní ó gbà ọ́ yóò ti mọ gbàgbé ọba rẹ̀ mùsùlùmí yóò sì mọ gbàgbé ọlọ́run ọba rẹ̀ nígbà kan torí pé ó léwu bákan náà púpọ̀ nínú wa àìsábà àyíyàsírun àyíyàsímọ́ra kó lẹ́ lómi ìgbà tí bá ti ń lọ yóò kànlẹ̀ wẹ̀wùkẹ́wù láti lé ní yóò pé ó dìgbà tó ń bá dé kó ń tó kírun so káfíyèsí àwọn bàbá ti wa táwa bá nílé lọ́dọ̀ wa ìfihìn ilé wa òṣùgbọ́n ilé wa lè mímọ̀ lójú ń sọ bẹ́ẹ̀ kí wọ́n pé ń pọ́n lé wọn lé báyìí lábá tó àwa máa kírun lè tíá ọgbàtà abájọ lọ bàbá balọ́dẹ ó kànlẹ̀ fọ́n fèrè ni pé ìrun yá ẹ dúró ó sì dúró kírun bá a bá parí láti tún máa lọ síbòmíì so àwọn nǹkan báyìí kájẹ́ ká fi káwa náà ká fi èsì kárí pé à ń yí àsìtọ́ lọ́hùn
pípọ̀ nínú àwọn ènìyàn wọn a máa sáré gé ẹran kojú ọba pé ẹran ńláńlá wọn ò máa gé láì tí ì dú ẹnì kan mọ yapa ẹnì kan mọ yẹsẹ ẹran ńlá kó tó wulẹ̀ ẹsẹ̀ tẹ́ bá ṣe ní èyí lè tutù rẹ gbogbo ń tá a bá gé lára ẹran nígbà tá a ti dùn jífà ni o nítorí àdìsí tí bàbá wa tó gba àwọn àbúdá àwùdá gba fún àtàwọn aládìsí yòókù tí a lè sọ pé má òbí iná minal bahima má kutiya minal bahimati fahiya hayyatun fahuwa maytun gbogbo ń tá a bá gé lára ẹran tó yẹ ká jẹ tó pé halal ní ká jẹ ṣùgbọ́n tẹ ẹran yìí tá a ti dùn kódò kú tá a bá gé láàyè yìí tá a gé ń jífà ni àgbọ̀dọ̀ jẹ́ o irú ẹ̀ náà máa ṣẹlẹ̀ ńgbà nígbẹ́ àgbàtà wọn kéèké àmọ́ irú ẹ̀ tí wọ́n bá ti ń jà sẹ́ran èmi àtàfà àdájọ́ ń fa èmi wọ́n pa ìwọ lọ pa ó bá ti ń fura pé wọ́n padà parí rẹ̀ pé èyí ń tọ̀hún lónìí yóò kàn ya ìtàn kan fa ní wàásù sápò eléyìí ní òdèlé àríkẹta máa jẹ èyí tó ya òun jífà ni o àfi kí wọn ó ti dù ká sọ́ra then nǹkan tó bá jẹ́ nǹkan ẹnìkan má kílèmù ẹ̀ fún rẹ̀ pé wọ́n lọ ní torípọ̀ ọdún pé kò sẹ́ni tí ó yẹjú ẹ̀ ìwọ tí wọ́n mọ òdodo sòdodo fáwọn ènìyàn torípọ̀ Ọlọ́run bá mọ tó wà lọ́kàn ẹnìkọ̀ọ̀kan wa tó ká fi èsì bákan náà kí kájá ó dé kó lọ pẹran kó tí wàá jẹ́ káàbọ̀ nítorí ẹkù yìí náà yóò wúlò àárín nǹkan gbé délé ká mọ̀ mọ̀ sí bẹ́ẹ̀ ká gbà pé kìí ṣe tó yẹ ká jẹ báwa bá ti lè rí àárín nu abẹ́ àwọn táwọn sọ́de ká wá mú olè ká wá máa gé e níbìkan à ń gé e létí à ń gé e nímú à ń yà lọ́bẹ̀ lára kó lè bá a jẹ́wọ́ àbí ká mú yàn láì tiẹ̀ tí ì ṣèwádìí ká rí pé ìjọ lè ní àbó lè kọ́ kásálẹ̀ máa gba pààyàn àbáwọn ṣẹlẹ̀ṣẹ̀ kájẹ ká ṣọ́ra bá a bá mú kájẹ kí ìjọba ó máa bí ọ̀rọ̀ ṣe rí ká sì máa fara balẹ̀ wádìí torí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń pa àbúrẹ́yà kódà àwọn kan tí ò lẹ́sẹ̀ tí ò ní láì fi wọ́n pa wọ́n kódà ara àwọn tán kalẹ̀ pa àbó lé gangan ẹni tó gbà sọ́dẹ̀ gangan ló pa ń dátara àìfarabalẹ̀ ó kàn rí èèyàn bóyá ó lè ní láì tí mọ̀ pé ó lè ní olè kọ́ òtítà ń bọ̀ ó pa sẹ́ni tó mọ̀ pé ẹni ó gbà ń ṣiṣẹ́ gan ló ń pa tó àbí ẹni tí wọ́n ti báyàn jà ká máa sọ wá ti wá pẹ́ ẹ̀dá kò kájẹ́ ká sọ̀rọ̀ fún rẹ̀ torí pé iṣẹ́ wa tóbi Ọlọ́run bá sì mọ̀ ó sì kà wá kún di iṣẹ́ yẹn káwọn ní wàá kára wa kún ká fún iṣẹ́ yẹn ní ọwọ́ rẹ̀ bákan náà púpọ̀ náà tá a mọ àmì tí wọ́n bá ń bá wọn sọ àdúgbò báwọn aládùúgbò bá láwọn ò ní di ẹ̀ mọ́ bó bá ti lè kú wọn dáná òun àtàwọn olè wọn ò mọ̀ ṣe mítìnì gbogbo gbà ní wọn mọ̀ ṣe ń jẹ̀sí gbogbo gbà ní ká sọ̀ra ká mọ̀ pé n tá à ń ṣe láyé ń bí ìgbà díẹ̀ lálò láyé apàlọ́ lè pàdé Ọlọ́run ọba wa kí Ọlọ́run sá ṣe dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa ní ìpa then èyí tó tún kún lábẹ́ bá náà nínú àwọn mukhalafat púpọ̀ nínú àwọn tí wọ́n máa ń dẹ̀gbẹ́ wọn sábà máa ń mú mukúmu púpọ̀ èyí máa ń mu ògógóró kólẹ̀ lómi ìkàlẹ̀ ẹ̀rọ ògógóró láti lé ní ọ́fíìsì àpò lọ́wọ́ bá ti rìn díẹ̀ tó tọ́sẹ́ mi àmì máa mu gbó wọn máa mu mùkàdíràtì míì náà wọn ní kí kágbára ó lè wà kò ní jó rẹra kò ní jó orun kọ àwọn kò ní jó rẹra ká fi èsì gbogbo orú àwọn àtàwọn tí wọ́n ń sọ́ọ̀dẹ̀ náà máa ṣe bẹ́ẹ̀ pé bó ti bá mú lóru bó ti bá mú lóru àwọn ọmọ mu nǹkan yìí àwọn ọmọ fílíbi lọ kájẹ́ ká sọ́ra fún un ntọ́lọ́mọba ti lóun òfẹ́ kò fẹ́ ló kọ́ ẹ̀ ń jẹ́ ntọ́lọ́mọba ti lóun òfẹ́ kò fẹ́ ni ká sì jìnnà sí yẹn àìmọ̀ bọ́ ọlọ́run bá sòfin kó gbófin tẹ̀ kàkà tó wá gbé òfin tiwa kalẹ̀ kí a sọ̀rọ̀ fáwọn eléyìí ní abẹ́ àwọn tá a fi dẹ̀gbẹ́lẹ̀ kan ọlọ́run kí nǹkan ẹyọ kan fún mi lọ́kàn ru òun náà ni tàkúté ìrìn àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóṣìṣì tí a máa dẹ ọ̀pá ó tó bí oríṣi márùn tán máa dẹ so èyí àlàyé ẹyọ kan tá a fún ni pé gbogbo ohun tó bá yẹ pé okùn ni wọ́n fi ṣe é tó bá fi lè fún ẹran yẹn pa àlè jẹ́ jífà ni kò sáròyé ń bẹ́ẹ̀ tó bá yẹ pé igi ni èyí tó bá pè ní rìn ó lugi mọ́ ló bá fún lọ́rùn pa àlè jẹ́ jífà ni àti tó bá jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nú àwọn nǹkan míì tá a máa fi dẹ́ lábẹ́ ẹrú rẹ̀ nánú tá a máa ta ni rọ́bà wà rọ́bà títa òkò lílẹ̀ gbogbo ìkọ̀ọ̀kan nínú wọn tí wọ́n fi lè bá nǹkan tá a bá bẹ́ẹ̀ mí lára wọn ká du àlè jẹ́ wọn jífà ni wọn lápapọ̀ ẹ̀ ṣùgbọ́n tàkúté onírin jọjọ tàkúté ọlọ́fà kọ́mẹ́tì wọn ṣe wọ́n ṣe pẹ̀lú ọfà kalẹ̀ ó ga wá lọ́fà lẹ́nu tí bá ti ń ta ọfà ló kọ́kọ́ wọ ara rẹ̀ àwọn apá kan nínú àwọn àfa àwọn faramọ́ pé tá a bá dẹ òun kalẹ̀ tá a ṣe bísímìláì sí kalẹ̀ tó bá mú tó sì lù ú lára tẹ́jẹ̀ jáde ká tó dé bàbá dé àlè jẹ́ ráàyè yìí àfa tó kọtíra àkàmù zabahi ó ṣe nígbà rẹ̀ pé bàbá wa Hasan Basori pé ó faramọ́ àtàn díẹ̀ náà àwọn àfa ṣùgbọ́n pípọ̀ náà àwọn àfa ni wọ́n ní torí pé fáríkù tó wà lálàfo ìgbà tá a ṣe àsìkò tó wà lálàfo bísímìláì sígbà tó fi mú nǹkan kó ti jìnnà báwọn ò faramọ́ so àmọ́ bí wọ́n ti wí rèé táwọn sì yà nípa rí ní ìṣẹ́jú méjì ni wípé a fẹ́ kí dípò gbogbo àwọn kan tá a sọ pé kò dáa yìí Ànábì ti kọ́ wa ní tó dáa
bó ti wúlò fáwọn ọdẹ bẹ́ẹ̀ ló wúlò fáwọn tá à ń bẹ ńlé àwọn àzìkáàrù tá à ń nẹ́bí kọ́ wa tá a máa ṣe ládùúà wọn bá wa jòkó hadha bayanu linnas wọn ti bá a ṣe photostat bíbélì ló kàn níbẹ̀ tí ó lè wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa kò sì ṣòro mọ́ mo sì fẹ́ nítorí tó lọ́run jẹ̀mọ́ ẹ jẹ́ ká fi ìmánì gbà á torí tí a bá fi ìmánì gbà kò ní í ṣiṣẹ́ tí mo mọ̀ látijọ́ yìí àìmọye irú rẹ̀ tí mo kà tí ò ṣiṣẹ́ ìmánì ni ó lè ṣiṣẹ́ o torí ẹnì kankan èmi sọ bẹ́ẹ̀ forí níjọ́ kan pé olóhùn sàkínní kan ní ká yé mọ́ bá pa wọn mo ní ànábi ti kọ́ wa ní tó ní àmọ́ sà ó kọ́ wa ní bírábì falaki bírábì nẹ́sì ó ní bírábì falaki àti bírábì nẹ́sì oníkòràn lọ́rìn mo ló ràn gbogbo òlu ayé bèlè lọ́rìn nìkan ó ràn yehudi bèlè mùsùlùmí torí náà kọ́ àwọn àsìkárò yẹn bá kọ síbí yìí à ń pè fún wa ibi tọ́lọ̀ bá ní kí ó dé pé ayatul kursi ó jẹ́ kan kúlíwàláwò bírábì falaki bírábì nẹ́sì ó jẹ́ kan a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq tánà bí sọ pé téèyàn bá fi lè dé ààyè kẹtẹ́rù ń bà tó bá fi lè ka ẹyọ mẹ́ta rẹ̀ aburú ò ní ṣe tí èkó mẹ́ ẹ̀ẹ̀mẹ́ta péré aburú kan ò ní sẹ́yìn tí ó fi kú láàyè o pé mo débi kẹwé mo ti ń ṣẹlẹ̀ ní ìbò ní awa ni tó bá sì lè wí bẹ́ẹ̀ alábìnrin aburú ò ní sẹ́yìn tí ó fi kú mẹ́ bó bá ka mẹ́ta láàárọ̀ inú fọkànmá inú bulletproof ọlọ́run lọ wà tí lè sú bó bá ka lálẹ́ nínú bulletproof ọlọ́run wà tí lè fi mọ́ irú ààrẹ náà tún ní tó tún tẹ̀lé bisimilayi ladila yaduru masmi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó pọ̀ dáadáa ṣùgbọ́n nígbà èdè bíṣẹ́ tiwa àti bá a ṣe ráyè wọ́n ti bá a yọ èyí tí ó lè wúlò fún wa níwọ̀nba òun ló dípò gbogbo ń ta ní amáwíhùn tá a bá ti dúró tiẹ̀ ní ó ní wá pẹ̀lú inú kàtọ́ kankan bíi ní láì ta'ala ọlọ́run mọ̀ dáàbò rẹ̀ bò wá má ti wù kí wọ́n múra tó rí i pé ọlọ́run bó sì máa jẹ́ ká jagbára wọn lọ insha allah ta'ala níparí kúmọ́lẹ̀ kejì a fẹ́ kí ìjọba kí wọ́n dákun kí wọ́n ṣàánú wa kán bá wa fi èsì àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ méjèèjì yìí kí wọ́n jẹ́ kí wọ́n láàyè lọ́dọ̀ wọn dáadáa ẹni tí ń dáàbò bo dúkìá wa tí òjò ṣòfò tí ń dáàbò ẹ̀mí wa tí ò jẹ́ kí ẹranko inú ilé ó máa hàn wá lè mọ̀ àtàwọn tí wọ́n ń dáàbò bo ẹranko inú igbó tí òjò máa hàn wá lè mọ̀ èèyàn ńlá ni wọ́n láwùjọ afẹ́kànjọ bá wa kà wọ́n kún dáadáa kún ó kún wọn kí wọ́n ó ṣe dàwọ́ràtù fún wọn kí wọ́n ṣe àṣẹmínà fún wọn tí wọ́n fi jẹ́ kíṣẹ́ yìí ó tún yé wọn sí i tí wọ́n sì rí ibi lọ kí wọ́n jẹ́ kí wọ́n ní ààyè láwùjọ lọ́dọ̀ ìjọba dáadáa kí iṣẹ́ wọn kọ́ kó lè bá ní àlùbáríkà lábẹ́ ìgbẹ́ dídẹ ní paríparí tó jẹ́ ti àwọn àjọ dẹ náà afẹ́ká tẹ̀lé òfin tíjọba wa gbé kalẹ̀ bá a sọ pé àgbọ̀dọ̀ débi game reserve lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ la fẹ́ ká sọ́ra fún ìgbẹ́ sísun torí ọ̀pọ̀lọpọ̀ wàhálà ló ti dálẹ̀ láwùjọ kódà oṣù lé ọ̀rẹ́ tèmi kẹrí ọmọ ìyá mi kan oṣù lé rẹ̀ rí láì ló di ń di náà sọ náà sí láwùjí náà kan fòde ó bọ́ sórí lé ní oṣù lé so ti ra oṣù aṣọ ẹ̀wù ẹyọ kan tó kù lọ́rọ̀ ẹ̀ ló kù jọ náà lọ́hùn tí fi hàn pé ìgbẹ́ sísun kọ́ ó léwu ẹ dákun ìgbẹ́ sísun jẹ́ ká sọ́ra fún un bí tí wọ́n ń ṣe dúkìá ló bẹ́ẹ̀ ní sọ àwọn oko àwọn ẹlòmíì so ká fi èsì àwọn nǹkan wọ̀nyí èyí tí àwa náà fẹ́ fi ran àwùjọ lọ́wọ́ rè ká má wà tó ipa fẹ́ ran àwùjọ lọ́wọ́ ká ti wá ba nǹkan àwùjọ jẹ́ àṣọ kíjọba náà kò yà sí wa kí ọlọ́mọṣà bá dúró ti gbogbo wa lẹ́ẹ̀kan sí mo kí gbogbo àwọn tí wọ́n fi ìwé pè kí ọlọ́mọṣà san wa ní ẹ̀san dáadáa kọ́nà kó dúró tiwa kó gbà ní ẹ̀sìn fún wa gbogbo àti àwa náà ọlọ́mọṣà san wa lè san سبحانك اللهم ربنا بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. fẹ́ kí àwọn tí a pè tí aṣojú wọn sì wà níbí báyìí àwọn náà ní Sẹ́ríkí Ndájì fún tìǹbù pé tí wọ́n ń jẹ́ aṣojú tí wọ́n ń jẹ́ olórí àwọn tí wọ́n ń pa ẹran àti àwọn tí wọ́n jẹ́ ọdẹ tí wọ́n ń ṣọdẹ wọ́n wà níkàlẹ̀. bákan náà Suleiman alájì ni mo rò pé láìpẹ́ ọlọ́run ó ṣe alájì ní rọrùn mo rò pé a máa gbọ́ ọdẹ ìlú Ìlọrin Malam Suleiman Ayọ̀dèjì ọdẹkẹwù mo rò pé ọmọ ìyá ń kò máa ń sin ni wọ́n máa ń pè bí wọ́n bá ń dákọ ọdẹ ntàwọn àmà ní wípé àárẹ̀ ẹni tí ó so oríṣiríṣi oògùn mọ́ra tó bá sọ wípé ọdẹ ara rẹ̀ ọmọ rin ni wíìn síkìn bí wọ́n bá sọ pé ọdẹ
irú wọn ò ní lè wí gbólóhùn àmín, wọn ní wí mọ́, kí wọ́n máa wí àṣẹ o. ṣùgbọ́n jọni lójú púpọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan táwọn náà bá láǹfààní àti gbọ́ rédíò Kwara tó máa ń ṣe ètò wọn, ètò ọlọ́dẹ, wọ́n máa ń dákọ̀ àmín, ìmọ̀ wá jẹ́ kó dùn mọ́ wa. kódà wọ́n ní ọdẹ kéwú, wọ́n ṣe késẹ́ẹ̀tì tí wọ́n ṣàlàyé díẹ̀ nípa ọ̀rọ̀ wọn tó wá kéwú síbẹ̀. àwọn ọmọkọ́dẹ máa kéwú tọ́ ajẹ́ pé tọ́ àwọn dókítà wa wọ́n ní ọdẹ tó kéwú ṣe wòlímọ̀ rẹ̀ yàn yín lónìí. inú wa dùn sí yín púpọ̀ látara ìgbìyànjú tẹ̀ ń ṣe. ibi tó kù díẹ̀ sí tẹ̀ kù sí náà wọ́n wí fún yín yìí o. hiya hakikatu murra, òdodo tó korò ni. torí pé ìgbàgbọ́ Yorùbá ni wípé ẹni tí ó bá dẹdẹ yóò máa sáré jìnnà, yóò máa gbowó, yóò máa jẹjẹkújẹ, yóò máa kórìbọ ilé oríṣiríṣi, yóò máa kódà bí ó bá ní lọ́rùn kò sì ṣàǹfààní níbi kéèyàn lu ayé yìí kó má ní ọ̀run o. mo rí kíní kan ọjọ́ mi lójú ńgbà tí a lọ sọ́dọ̀ àwọn bàbá wa Sẹ́ríkì Ndájì ìgboro la lọ ní family house wọn lẹ́gbẹ̀ẹ́ Emirs Palace. wọ́n wà ní ààyè tí wọ́n wà lọ́hùn, ẹnìkan wá mú wa lọ. ìgbà táwọn lọ lójú ọ̀nà mo ti ń ròyìn pé tá a bá débẹ̀ á bá Ògún tí wọ́n ń bọ̀, á bá àwọn oríṣiríṣi nǹkan tó kàn kọ́ wàláhì làzim àfi títí bẹ́ẹ̀ lọ́wọ́ bá búra bá a ṣe bá wọn ní mùsùlùmí tó pé alihamudulilayi. nítorí wípé a bá wọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sálámà làásàrì ni. àwa ń béèrè yìí pé ní Sẹ́ríkì Ndájì tí wọ́n jẹ́ olórí gbogbo ọlọ́dẹ, a rò pé bá a ṣe bá wọn ọ̀tọ̀ ni. a bá pálapàla yìí according to táwa fojú rí ní gbangba. wallahu yatawalla sarair, a sì bá masalasi. kódà ń bẹ̀ làwọn náà ti kálá sáré ń jọ yẹn. ẹni tó wá jẹ́ gbákejì wọn àwọn náà bẹ kálẹ̀ yìí, àwọn ni wọ́n sọ̀rọ̀ láti sojú wọn, wọ́n sọ̀rọ̀ tó dùn mọ́ wa púpọ̀ níjọ́ náà lọ́hùn. torí náà kí abálẹ̀ yìí pàdé níbí báyìí ó ṣe déédéé ìlú tá a wà yìí tó ń pè ní Ìlọrin. àwa fẹ́ kí gbogbo ìlú tó ṣẹ́kù láwọn ilẹ̀ Yorùbá tí wọ́n ti sọ àsopọ̀ láàrin ọdẹ àtògún àtẹbọ tí wọ́n so pọ̀ afẹ́ wọn yà afẹ́ ká mọ̀ yìí pé ní ìyẹn lè jẹ́ mùsùlùmí tí ó sì jẹ́ ọlọ́dẹ. nítorí àpè yín nu o òdodo ọ̀rọ̀ ní ó lè korò. gbogbo jágbajàgba téèyàn bá máa ń ṣe ní kọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá mi ọ̀fẹ́ wọ́n ti pè wá sákèsí ẹ̀. bí Islam bá gba nǹkan lọ́wọ́ èèyàn pé kí ni yóò dáa yóò wá fi èyí tó dáa yóò fi rọ́pò. òun náà ni photocopy èyí tí a ṣe nínú àwọn àdúà èyí tó wá látọ̀dọ̀ ẹni tọ́lọ́run rán sí wa. wòlíì àgbà, wòlíì gbogbo wòlíì, àfáà gbogbo àfáà, àgbàlagbà gbogbo ẹni tí bá ń jẹ́ àgbàlagbà, òjíṣẹ́ ńlá Muhammad ń jẹ́ bẹ́ẹ̀ èyí tó fún wa. ẹ̀ẹ́dì pé ẹ̀yin àgbàlagbà náà ẹ̀ẹ́dì pé bẹ́ẹ̀ bá rí nǹkan gbà lọ́wọ́ àwọn kan tó jágbàlagbà ẹ fẹ́ kà kún pé mọ ibi tí mo ti rí kíní yìí ni lọ́dọ̀ àwọn àgbàlagbà ló fún mi. mo sọ̀rọ̀ wípé gbogbo àgbàlagbà tí bá fúnni ní nǹkan a kí aṣojú àwọn commissioner of police wa tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún police headquarters ní Kwara State níbàyí a kí yín káàbọ̀. gbogbo ẹni yóò tó bá já gbàlagbà mo rò pé àgbàlagbà rẹ̀ ntọ́ tó ń ṣe ńlá Muhammad lẹ́yìn ni sallallahu alayhi wa sallam. tó lẹ́nu bíi ti kúrò láyé nísìnyí ó ti lé ní ẹgbẹ̀rún ọdún kan, ọgọ́rùn ọdún mẹ́rin àti jù bẹ́ẹ̀ lọ, more than 1,400 years ago. mo rò pé àgbàlagbà tó bá fún wa ní nǹkan kan àbúrò náà jẹ́ fojìṣẹ́ ńlá Muhammad. àgbàlagbà tó a bá tún wá ń wíwùn náà Ọlọ́run bọ̀ ránṣẹ́ sàgbàlagbà náà. Ọlọ́run wá ránṣẹ́ ọ̀ràn òjíṣẹ́ ńlá Muhammad ṣẹ́ ni. Ọlọ́run wá fọ ànábì mọ́ pé wà má yantiqu anil hawa, ànábì yìí sọ̀rọ̀ fẹ́nu
in huwa illa wahyun yuha Ọlọ́run ló ránṣẹ́ sí àdúrà tí ma wá ṣe ń gbèsè ayé rẹ̀ tó ní káwọn ọlọ́dẹ àwọn ọdẹ asọ́dẹ kí wọ́n máa lọ òun náà la kọ kalẹ̀ yìí bí n tàfà tó ṣe wá sí sọ ẹ fi ìmánì gbà á ẹ sì lò bẹ́ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run yóò sì rí bẹ́ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run gbogbo tí ń jágbẹ́jágbẹ́ ẹja pàtì Ọlọ́run bọ̀ fẹ́ òdodo rẹ o kọ́lọ́run kó ṣe èmi àtẹ̀yìn kó ṣe wá nínú àwọn tí ó máa gbọ́ òdodo ọ̀rọ̀ tí ó sì lè máa lò ó àwùjọ wa ò fọ́dòdó mọ́ wọn ò sì fẹ́ lò ó Ọlọ́run bá ní sí ìṣọ́yàn wa huwa khairu hafiza wa huwa arhamur rahimin òun ló bá ti dáàbò bẹ̀ dá yóò dáàbò bo ẹnì kọ̀ọ̀kan wa. bí n bá ní kí n wo bí a ṣe mọ pàtàkì yín tó àwọn nǹkan tá nílẹ̀ mi ọ̀rọ̀ ó tún máa gùn ju bó ṣe yẹ lọ so màá dá ọ̀rọ̀ mi dúró báyìí wípé ká jọ gbogbo nta rí gbọ́ lẹ́nu àwọn ṣéèkì wa yìí ká gbìyànjú ká lò ó ìgbà tá àti gbọ́ tẹ́lẹ̀ kò tí ì di ọ̀rọ̀ sí wa lọ́rùn ńgbà tí lè gbọ́ òun kì í ṣe fídíò táwọn wò yìí nìkan ní rìkọ́ọ̀dù rẹ̀ o fídíò tàtọ̀dọ̀ Ọlọ́run ọba tí ń bẹ lọ́wọ́ àwọn màláyíkà ó ti rìkọ́ọ̀dù ẹ̀ fún wa síbọ̀ ọgbọ́n ńgbà báyìí kí ló wá lò sí Ọlọ́run mọ̀jọ́ jẹ́bẹ̀ lẹ́jọ́ aburú fún wa ní àlìkìyámà gbogbo ń ta gbọ́ yìí Ọlọ́run kó ṣe lílò rẹ̀ rọrùn fẹ́ ní kọ̀ọ̀kan wa bákan náà CD kẹsẹ̀ ẹ̀ ń ta jókòó ṣe lónìí yìí láìpẹ́ bóyá títí ọ̀sẹ̀ méjì yóò ti jáde ẹni tó bá fẹ́ rà tó fẹ́ máa wò ó tó fẹ́ búyàn wò tó fẹ́ búyàn gbọ́ yóò lè jàǹfààní fún wa àmọ́ gẹ́gẹ́ bí nǹkan tá a sọ níbẹ̀rẹ̀ ìjókòó ní tá a pè ẹ̀yin ọdẹ apẹran ọdẹ adẹ́rùbà èèyàn gbólé kì í ṣàkọ́kọ́ wa ní o àti máa jókòó báyìí a sọ wípé àti pé alápàtà rí àwọn tiẹ̀ wá wọ́n pọ̀ jù yín lọ́jọ́ tí wọ́n wá àti pé àwọn onímọ́tò wọ́n pọ̀ jù yín lọ́jọ́ táwọn náà wá bẹ́kọ́dà àti ṣe fáwọn onífíìmù rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ sọ wá dá wa lóhùn ó jẹ́ dùnmọ́ fún wa so afẹ́kẹ́ ń ta fi ràn yín yìí afẹ́kẹ́ jíṣẹ́ rẹ̀ fáwọn tí wọ́n kù yín gbàtẹ́ bá débi ìpàdé yín pé a pè yín wá síbí kẹ́ wá gbọ́rọ̀ Ọlọ́run ni mo rò pé gbà tá à ń pè yín tá a sì ń fóònù yín àbí tá a wá bá yín lọ́tọ̀ọ̀tọ̀ a sọ fún yín pé kódà ẹ̀ mọ̀ mú wà àdúrà lọ́wọ́ o a sọ bẹ́ẹ̀ ń jọ̀hún tá a sọ pé bóyá ń gbà tó bá kárọ̀ àdúrà owó wo láwàá fáwọn àfa báyìí àti ní gbogbo owó tẹ́ ẹ bá mú lọ́wọ́ ẹ̀yin náà lẹ́nu nǹkan yín ànígbà kọ́bọ̀ lọ́wọ́ yín nítorí kàn wá ni pé ká sọ̀rọ̀ Ọlọ́run fún yín kẹ́yìn náà wá gbìyànjú kẹ́ lò ó káfí lè jọ jèrè torí ẹni tó bá kéwú ọ̀daràn ọ̀ràn tá a dá nítorí pé a kéwú òun ni à ń gbìyànjú láti tán yìí ẹ̀yin náà sì kéwú ọdẹ nìkan kó kéwú ẹ̀yin tó kù náà ké ẹ gbìyànjú kẹ́ lò ó wasalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh. tí wọ́n béèrè ń bíbá yìí ni pé àwọn ẹran tí wọ́n ń kó wọlé láti òkè òkun tààkàn ti rí nínú láìlọ́nù pé wọ́n ti dú síbẹ̀ wọ́n ti páàkì ẹ̀ síbẹ̀ tá a sì ń gbọ́ pé bóyá jìnnà ni a fi ń dú omi wọ́n ní kí ni sẹ̀rí àwílẹ̀ rẹ̀ bisimilah. bisimilahi alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillahi wa ala alihi wa ashabihi wa man wala. lẹ́yìn ọpẹ́ fọlọ́wọ́n ọba a dúpẹ́ fún àwọn sheikh wa tí wọ́n bá wa sọ̀rọ̀ tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa àti fún gbogbo àwọn elétò starting from chairman afábùrúmìn àti àwọn sheikh kakuri àti gbogbo àwọn afáyòkú náà àti àwọn afáwà tí wọ́n wá ń jókòó sheikh Qasim Badmus àti gbogbo àwọn afáwà náà àti gbogbo àwọn àtàwọn bàbá wa tí wọ́n wà ní ẹgbẹ́ ọ̀tún. ní kúkúrú nípa ìdáhùn nípa ìbéèrè tí wọ́n béèrè ẹran tí wọ́n bá ń kó wa lẹ́ní àti òkè òkun tí ó kì í ṣe ìlú mùsùlùmí ntọ́jẹ́ ntọ́wọlé láti ìlú mùsùlùmí àwọn afá ti sọ síwájú lẹ́ẹ̀kan tó bá yẹ pé láti ìlú mùsùlùmí ló ti ń wá so ìdájọ́ ìpìlẹ̀ ntọ́jẹ́ ìpìlẹ̀ ń bẹ gẹ́gẹ́ bí òfin ó ní pé wọ́n dún ní dùsẹ̀ríà á jẹ pẹ̀lú ògo Ọlọ́run ọba ṣùgbọ́n tó bá jẹ́ pé ibi tí wọ́n ti kó wa àmọ́ báyọ̀ wọn dákọ̀ Ọlọ́run ọba sí àbí wọn dákọ̀ Ọlọ́run ọba sí so ọ̀nà méjì ló pín sí tó bá jẹ́ pé àwọn èèyàn wọn ẹ̀sẹ̀ gba Islam ni
ṣẹ̀rí àfẹ́ká jẹ́ tá a bá ṣe bisimilayi sí fún madlul hadith Aisha radiyallahu anha tó sọ pé àwọn kan ẹran máa ń bá wọn máa ń kọ́ ẹran wá bá wọn láti ìlú kan látọ̀dọ̀ àwọn èèyàn kan tó yẹ pé wọ́n ṣe gba Islam máa mọ̀ bóyá wọ́n dákọ̀ Ọlọ́run ọba síbẹ̀ àbí wọ́n dákọ̀ Ọlọ́run ọba síbẹ̀ wọ́n á bèrè ìdájọ́ dọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì sọ pé ẹ dákọ̀ Ọlọ́run ọba sí kẹ́sì máa jẹ́ èyí hùn àwọn ẹ̀tọ́ bẹ́ẹ̀ pé wọ́n ṣe gba Islam tó yẹ pé ó lè ṣeṣe kí wọ́n mọ ìdájọ́ pé bí àwọn ṣe ń du ẹran ní àbí wọn ò mọ̀ so mọ́tò bá yẹ pé lọ́tọ̀dọ̀ àwọn kèfèrí ni so iye tọ́pẹ́ pàwọn bá jẹ́ ahlul kitab àwọn afa kan sọ pé àwọn tí wọ́n fún tírà síwájú àwọn Yahudi àtàwọn Nasara àwọn Jew àtàwọn ẹlẹ́sìn Christianity àwọn afa kan sọ pé a lè jẹ torí pé Ọlọ́run ṣe oúnjẹ wọn lẹ́tọ̀ọ́ fún wa Ọlọ́run bá tó ṣe oúnjẹ wọn lẹ́tọ̀ọ́ fún wa ó mọ̀ pé ń bẹ nu wọn tí wọ́n máa dákọ̀ Ọlọ́run ń sì wà nu wọn tí wọ́n máa tí ò ní dákọ̀ Ọlọ́run ọba ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afa sọ ni pé tí ìbá jẹ́ pé mùsùlùmí lọ́ba bá wọn dù àbí pé wọ́n bá dákọ̀ Ọlọ́run ọba síbẹ̀ a gbọ́dọ̀ jẹ tó bá jẹ́ pé ọ̀nà tí wọ́n fi ń pa ó jẹ́ pé látọ̀dọ̀ mùsùlùmí ni o àbí látọ̀dọ̀ ara wọn náà tí wọ́n bá ń fi kàràbà ẹlẹ́tíríkì pa so kìí ṣe ìdú ṣẹ̀ríànù bí ìgbà tó yẹ pé ẹran tí wọ́n tẹ́ pé wọ́n ṣe kíni tí wọ́n dú ọwọ́ náà dájọ́ èyí tí wọ́n ń pè ní almokova so that irú ẹran kò lẹ́tọ̀ọ́ àti jẹ torí pé tí wọ́n bá fi ẹlẹ́tíríkì pa kò dàbí kíni kò dàbí tí wọ́n bá ní kí wọ́n dú gẹ́gẹ́ bí ẹsẹ̀ ní kí wọ́n dúndú ṣẹ̀ríà ara àǹfààní tí sin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn lecturer wa ti sọ fún wa àǹfààní tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn àlè rí lára tí wọ́n bá fi ẹlẹ́tíríkì pa so ẹ̀jẹ̀ yẹn máa yóò dì mara so ẹ̀jẹ̀ tó yẹ kí wọ́n fẹ́ kó jáde kò lè jáde bákan náà tó yẹ kí wọ́n bá fi engine pa tó yẹ kí wọ́n bá ṣe bísímìlà tí wọ́n fi engine pa gẹ́gẹ́ bí ẹsẹ̀ níbòmíì so ó lè jẹ́ pé irú Jordan àti irú Germany àti bòmíì náà bẹ̀ tẹ́ pé engine wọn fi ń pa engine tí wọ́n fi ń pa ọ̀nà kọ̀dà bí kí wọ́n mú ẹran kí wọ́n pa nípa ṣẹ̀ríà torí èyí tí wọ́n máa ń pa tí wọ́n máa ju báyìí tí wọ́n máa ju mẹ́wàá síbẹ̀ kò sí ọ̀làtì fọ engine rú bí mélòó kan fọ engine rú engine ò lè dúró gbẹ̀lẹ́ kan náà àti èyí tí ń dín ní dú gan náà àti èyí tí ò dú kò ṣe ìlànà bí wọ́n ṣe ní ká du ẹran nínú ṣẹ̀ríà nìyẹn soye mo tí wọ́n fẹ́ ká ṣe nílànà soye lọ́nà ìdájọ́ ṣẹ̀ríà tá a bá fi ṣe kí n tá a bá ń du ẹran àlè látara pé kí wọ́n fi engine du soye wallahu ta'ala alam soye wọ́n máa wà nù òkú bẹ́tẹ̀ nù so n tó túmọ̀ sí pé kí wọ́n máa jẹ tọ́ba wọn bẹ̀ wallahu ta'ala alam. zakunla wọ́n ní àwọn ẹran táwọn fẹ́ kà yìí àáyá àdán séèyàn lè jẹ wọ́n ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́dẹ wọ́n ti máa rẹkùn mọ́ wọn débi pẹ̀lú míì nítorí rẹkùn mọ́ yẹn fún ni pé nítorí bá mú wọn nàbì kan ẹran bọ̀rọ̀ jáde ńbẹ wọn làwọn sì máa rí i pé ọ̀pọ̀lọpọ̀ lóòótọ́ bọ́ bá nanú gbó lásán yóò mú kankan jáde ńbẹ lẹ́ran ìpè irú ẹran yìí ṣe ẹran dánù ṣé àṣìlè jẹ irú ẹran nínú pé èyí ni máa fẹ́ dẹ́rù báyìí láti wá máa jẹ ogbó ẹran gan pé ẹlòmíì ti rẹkùn mọ́ rẹ̀ wípé àfi tí ọba fi nalẹ̀ ní ẹran òní kódà yóò ti sọ kó tó kò lé pé lágbájá kò gbọdọ̀ mọ́ mọ́ ẹran délé toró ti rẹkùn mọ́ rẹ̀ pé ọba fi nà nǹkan ẹran bọ̀rọ̀ jáde ńbẹ bisimilah. bisimilah wasalaatu wasalaamu ala rasulillah gẹ́gẹ́ bá a sọ lẹ́ẹ̀kan asfẹ́nu kan ọ̀rọ̀ rírẹ̀ nǹkan tí a ń fi ń dẹdẹ pé kìí ṣe ara ìlànà Islam kí a sì fi dán ká fi pa ẹran ó náà kìí sára ìlànà Islam bóyá kéèyàn kan bá ti lu kinní kan kó dẹran àbí bá lu kinní kan kó jáde gbogbo eléyìí ó tako bí ẹ̀sìn wa ṣe kọ́ wa ẹran tó bá sì ti ru bẹ̀ jáde a lè jẹ́ nítorí pé Islam kan lè wọ́ọ̀nù wa tààràtààrà àgẹ́tì ìdán oyè ọ̀nà tó bá wù ó lè gbà wá Ànábì sì kìlọ̀ rẹ̀ fún wa a sì gbogbo alámọ Suratul Baqara tó sọ̀rọ̀ nípa ìdán sura àyà ẹlẹ́ 104 tó fi yé wa pé gbogbo ẹni tí máa ń de ìdán kọ́ ìwà kèfèrí ni so ẹni tó máa pa ń bẹ́ẹ̀ àlè jẹ́ níwọ̀n ní kúkúrú àáyá àlè jẹ́ a ti gbé òfin kalẹ̀ lẹ́ẹ̀kan tó pé àlè ka gbogbo ẹran tán ló jẹ́ ká gbé fọ́múlà kalẹ̀ àáyá ó ṣe déédéé ọmọ èèyàn àáyá ọ̀bọ ìnàkí ó ṣe déédéé ọmọ ènìyàn nílé tó ń dàbí pé ọmọ èèyàn tó wà nígbẹ́ ni ó jọ ìhòfin tó de mọ́jẹ èèyàn ló ṣe àáyá àti ìnàkí pé àgbọ̀dọ̀ jẹ́ àdán nínú mustakbahat nínú ẹranko tí ó
ó jọ ìdọ̀tí tí ò dáárí ni ló ṣe ó ṣe déédéé ajá fífò nìkan tí ń fò lè yàtọ̀ sájá kó má ní tí wọ́n túmọ̀ tá máa ń sọ ìṣesí wọn lẹ́nu ní tí máa ń yàgbẹ́ so nínú ẹ̀ tó dọ̀tí tọ́kàn máa ìní ó wà àlìjẹ́ ọláwọn rẹ̀. fásitì àṣẹgẹ̀ àwọn ọlọ́dẹ gẹ́gẹ́ bíi tí wọ́n ti jáde nínú ọ̀rọ̀ nípa pé wọ́n máa lọ sígbẹ́ látàárọ̀ ọ̀dàlẹ̀ wọn tó dé wọn èyí sì kírun rárá ó wá jáde nínú ọ̀rọ̀ pé wọ́n lè láǹfààní àti kírun tí ó sì ní fa ọdẹ lọ́wọ́ tí ò ní fa ìnira fún wọn fún kí àyílà papọ̀ má làásàrè fún kí magrebi papọ̀ má ṣáì bóò ni wọ́n sì lè máa ṣe léè nírọ̀rùn tí sẹ̀rí àgbé wa tí wọn ò fi ní máa kí àkípọ̀ ní ẹjọ́ ọlọ́run lójú bí wọ́n bá dé bisimilah. bisimilah alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah òfin ẹ̀sìn gẹ́gẹ́ bí islam ti gbé kalẹ̀ òun ni pé kí mùsùlùmí ó kírun lásìkò ọ̀ranyàn ni mùsùlùmí òdodo tó yìí jẹ́ pé ó ní láti gbìyànjú láti sọ dáadáa torí kọ́ lọ́wọ́ bá ti ọlá rẹ̀ ga ó gbé òfin kalẹ̀ ìyá àwọn òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ṣàlàyé fún wa pé ìmá kírun lásìkò ọ̀ranyàn ló jẹ́ fún mùsùlùmí òdodo tọ́lọ́ sí fàṣíkò sí àsìkò tá a kì í ìmá wá kírun lásìkò tó bá wúyàn àpẹẹrẹ mùnáfíkì wọ́n tó ń yẹ ti mùsùlùmí gidi èyí tó wá ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé islam wá fàyè lẹ̀ ipò àwọn ata jẹ́ ọmọnìyàn àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ sí wa tó jẹ́ pé ó lè bọ́ sásìkò òórùn tí òórùn nira nígbà náà láti kí lápèjúwe